ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé wọ́n fi òfin de àwọn òṣèré tí ẹ fẹ́ràn láti máa wò láti má ṣe eré bí? Tí ó sì jẹ́ wípé bóyá nínú kí wọ́n ru òfin ẹgbẹ́ òṣèré ni tàbí kí wọ́n hu ìwà burúkú tí ó dójú ti ẹgbẹ́ òṣèré ni ó fà á tí wọ́n fi òfin dè wọ́n. ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tàbí kí ẹ sọ ohun tí ẹ bá rí sí fọ́nrán tí ẹ ń wò yìí ní abala àríwísí. Ẹni àkọ́kọ́ ni Ọmọ́tọ́lá Jáládé. A bí Ọmọ́tọ́lá Jáládé ní February 7 ọdún 1978 ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì wò dàgbà ní ìpínlẹ̀ Èkó. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré tí ó ti ilẹ̀ wa jáde. Ọmọ́tọ́lá wà lára àwọn tí gbajúgbajà GH fi òfin dè láti má kópa nínú eré mọ́ ní ọdún 2000. Ramsey Nouah, Genevieve, RMD, Jim Iyke, Peter Edochie, Stella Damasus, gbogbo àwọn òṣèré pátápátá ni àwọn mákẹ́tà fi òfin dè wọ́n. Ìdí tí wọ́n sì fi òfin dè wọ́n ni owó tí wọ́n ń gbà láti fi kópa nínú eré ti pọ̀ jù. Ṣé ni àwọn kan ń gbà tó owó mílíọ̀nù náírà láti fi lè kópa nínú eré. Ṣé ni àwọn mákẹ́tà yìí sì wò ó wípé àwọn òṣèré ìfẹ́ máa ní agbára ju àwọn lọ ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ náà. Ṣé ni àwọn eré tí wọ́n bá ìṣe jáde kò tà mọ́ lásìkò náà mọ́ pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé torí àwọn tí ó jẹ́ main actor and actress ni wọ́n ti fi òfin dè yìí. Ṣùgbọ́n ṣe ni Ọmọ́tọ́lá jáde síta láti wá ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ wípé kì í ṣe owó ni ó fa ìdí tí wọ́n fi òfin dè òun o, bí kò ṣe torí wípé òun jẹ́ ẹnìkan tí ó ní ìgboyà tí òun sì máa ń fẹ́ kí wọ́n fún òun ní ọ̀wọ̀ ti tòun níbi tí òun bá wà, níbi tí òun bá ti fẹ́ ṣe eré, tí wọ́n sì gbìyànjú láti pa á lẹ́nu mọ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí wọ́n fi òfin dè é yìí ṣe ni ó ṣe ìgbéyàwó tí ó sì gbé ìgbé ayé àlàáfíà àti ìrọ̀rùn, bẹ́ẹ̀ ni ìràwọ̀ rẹ̀ sì tún ń tàn pẹ̀lú ohun gbogbo tí ó ṣẹlẹ̀ sí. kò sì jáde síta láti wá pariwo kankan, ṣe ló rọra ń jayé orí rẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́. ẹlòmíràn tún ni Elizabeth Anjorin tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Lizzy Anjorin tí wọ́n bí ní April 4, 1976 ní ìlú Badagry, ìpínlẹ̀ Èkó. Gbogbo apáta la sì mọ ohun kan mọ òṣèrébìnrin wípé ṣe ni kò kẹ́ ń sá fún jà rárá o. Ní ọdún 2019 ni alága ẹgbẹ́ TAMPA ìyẹn Mr. Latin àti àwọn àgbà ẹgbẹ́ ṣe ìkìlọ̀ ńlá fún un pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n ti fi ń kàn án lọ́dún náà lọ́hùn. Èyí sì ni ohun tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi òfin dè é. Lizzy Anjorin àti òṣèrébìnrin ẹgbẹ́ rẹ̀ Tóyìn Abraham ni wọ́n jọ wọ inú ìjàkadì orí ayélujára tí ó sì gbóná gidigidi. Ṣé ni Lizzy Anjorin bọ́ sí orí ayélujára tí ó sì fi ẹ̀sùn ńlá kankan Tóyìn Abraham wípé òun ni ó wà nídìí Gistlover account tí ó fi máa ń parọ́ mọ́ òun ní orí ayélujára. Ṣé ni ó tún fi ẹ̀sùn wípé ṣe ni Tóyìn Abraham máa ń gbé kokéènì. Bẹ́ẹ̀ ni ó tún wípé ilé agbẹ̀bí ni Tóyìn Abraham ti bímọ o, kì í ṣe ilé ìwòsàn. Bẹ́ẹ̀ ló tún pè é ní orúkọ oríṣiríṣi ní orí ayélujára tí gbogbo orí ayélujára sì dàrú fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì sì tún ń bá ara wọn jà. Níbi tí ọ̀rọ̀ náà le dé ni àwọn ẹgbẹ́ òṣèré TAMPA ń dá sí ọ̀rọ̀ náà tí Mr. Latin àti Yinka Quadri dá àwọn méjèèjì lẹ́kun láti dáwọ́ ìjà wọn dúró, àjẹ́bí àwọn yóò gbé ìgbésẹ̀ ńlá. Ṣé ni wọ́n ní ìjà náà ń dojú ti gbogbo òṣèré ilẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ náà sì padà dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Ṣé ni ọlọ́pàá pe àwọn méjèèjì tí wọ́n sì bá wọn parí rẹ̀. Ṣùgbọ́n ohun kan nípa Lizzy Anjorin ni pé ibi tí wàhálà àti ìjà bá ti ń ṣẹlẹ̀ báyìí ó di dandan kí ẹ bá Lizzy Anjorin níbẹ̀ o, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì máa ń jẹ ìgbádùn rẹ̀. Títí tí ó sì fi di ọdún yìí àti ìrí kí Lizzy Anjorin jáde síta láti bẹ àwọn ẹgbẹ́ TAMPA kó lè bá padà sídìí eré o. Bẹ́ẹ̀ sì ni a rò pé ó ṣetán láti pa ìwà rẹ̀ tì torí kò ṣetán látún ti máa bá àwọn ènìyàn jà lórí ayélujára. Ẹlòmíràn tí wọ́n tún fi òfin dè ní Kẹ́hìndé Adams tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rẹ̀ mọ̀ sí Lẹ́gẹ́ Miami tí wọ́n bí ní July 1, 1987 ní ìpínlẹ̀ Èkó. Bàbá rẹ̀ wá láti ìpínlẹ̀ Kwara ṣùgbọ́n Lẹ́gẹ́ dàgbà sí ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ohun kan tí àwọn ènìyàn máa mọ òṣèrékùnrin yìí náà ni wípé òun náà máa ń kó wàhálà rìn ni. Ní ọdún 2021 ẹgbẹ́ òṣèré TAMPA fi òfin dè òun náà láti má ṣe eré tàbí kópa nínú eré. Ohun tí ó sì fa ohun tí wọ́n fi òfin dè ni wípé nígbà tí àwọn ọlọ́pàá gbé bàbá Ìjẹ̀ṣà tí wọ́n sì fi ẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà fún ìwà kan tí ó hù, tí Lẹ́gẹ́ sì bọ́ síta lórí ayélujára láti sọ ọ̀rọ̀ kan tí ó fi gbèjà bàbá Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ni àwọn online lọ bẹ̀rẹ̀ sí ní dragẹ̀ lọ́tún lọ́sì. Ṣùgbọ́n ṣe ní Kẹ́chì Blessing dá sí ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ náà sì ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì tí kò sì sí ẹni tí ó gbà fún ara wọn. Ṣe ni àwọn ẹgbẹ́ òṣèré TAMPA sì rí bíi wípé wọ́n dojú ti gbogbo òṣèré ilẹ̀ Yorùbá ni wọ́n sì fi òfin dè àwọn méjèèjì ní ìgbà náà. Ṣùgbọ́n ní ojú ẹsẹ̀ ní Lẹ́gẹ́ jáde síta tí ó sì bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn àgbà òṣèré bíi Mr. Latin, Jídé Kòsọ́kọ́ àti Ọ̀gá Bello tí wọ́n sì dárí jìn ní ojú ẹsẹ̀.
ṣùgbọ́n ṣe ní Nkechi Blessing kò bẹ̀bẹ̀ títí tí ó fi di ọdún 2024. ẹni òun náà sì jáde wá sórí ayélujára ní ọdún 2024 ọ̀hún tí ó sì wá bẹ gbogbo àwọn tó jẹ́ àgbààgbà òṣèré àti ẹgbẹ́ TAMPAN láti dáríjì òun wípé òun ò ní wúrúwà bẹ́ẹ̀ mọ́. ohun kan tí a wá mọ lẹ́gẹ́ Miami sí ni bí ó ṣe ń so ọkọ àti aya papọ̀ lórí ìkànnì rẹ̀ ti Instagram tí ó sì rọra ń jẹ ayé orí rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ láì fa wàhálà pẹ̀lú ẹnikẹ́ni. òṣèré mìíràn tí wọ́n tún fi òfin dè ní Yéwándé Adékọ̀yà Abíọ́dún tí wọ́n bí ní January 20, 1983 ní Òṣòṣà Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ó dàgbà sí ìlú Èkó ní ọdún 2016 ni wọ́n fi òfin dè Yéwándé Adékọ̀yà láti má kópa nínú eré tí ó jẹ́ wípé àwọn ẹgbẹ́ Yorùbá Video Film and Producers Association wọ́n ní òun àti Kúnlé Afọ́dì kò pa òfin àti ìlànà ẹgbẹ́ òṣèré mọ́ tí àwọn méjèèjì sì ń fi fíìmù sílẹ̀ fún àwọn olólùfẹ́ wọn láti wò láì jẹ́ wípé wọ́n gba àṣẹ ní ọwọ́ ẹgbẹ́. nítorí èyí sì ni Yéwándé Adékọ̀yà kò sí fi lè kópa nínú eré tàbí dá eré sí fún ara rẹ̀ tí ó sì jẹ́ wípé òfin tí wọ́n fi dè é kò ní ọjọ́ tí yóò pin. ṣùgbọ́n ṣe ni ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ kò tún tán síbẹ̀ o. ní ọdún 2022 ni ó jáde síta láti wá kéde fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun àti ọkọ òun ti pínyà o. ó ní ṣe ni ọkọ òun ṣe ìkà fún òun fún odidi ọdún 14 tí ó sì ń gbé oríṣiríṣi obìnrin tí ó ń wù ú bẹ́ẹ̀ ni kò gbé bùkátà kankan mọ́ nínú ilé. ó ní ojoojúmọ́ ni òun fi máa ń sunkún tí òun sì máa ń bẹ̀ kí ó yí padà. ṣùgbọ́n ní ọdún 2023 ni ọkọ rẹ̀ gbé àwòrán Yéwándé Adékọ̀yà sí orí ìkànnì rẹ̀ tí ó sì ń pè ní ìyàwó rẹ̀ àti oríṣiríṣi orúkọ ìfẹ́ mìíràn. bẹ́ẹ̀ ni ó bẹ̀ padà ní gbangba wípé kí ó má bínú sí òun fún gbogbo ìrẹ́jẹ àti bí òun ṣe máa ń yan àlèlé lórí pẹ̀lú gbogbo bí wọ́n ṣe fi òfin dè é yìí tí ó tún ní wàhálà nínú ìgbéyàwó rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án. Yéwándé Adékọ̀yà sì tún dúró digbí. òṣèré mìíràn tún ni Ìyábọ̀ Òjó tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Queen Mother tí wọ́n bí ní 21st of December 1997. ó jẹ́ ọ̀kan lára àwọn gbòógì òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ní ìgboyà láti sọ̀rọ̀ nínú agbo òṣèré ilẹ̀ wa. wọ́n bí ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n bàbá rẹ̀ wá láti Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. ní June ọdún 2021 ni ẹgbẹ́ òṣèré TAMPAN fi òfin de Ìyábọ̀ Òjó láti má ṣe eré tàbí kópa nínú eré kankan. ṣe ni ọ̀rọ̀ náà wáyé ní ìgbà tí àwọn ọlọ́pàá gbé òṣèrékùnrin tí a mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà fún ẹ̀sùn kan tí wọ́n fi kàn án. ṣe ni Ìyábọ̀ Òjó kò sì dákẹ́ lórí ọ̀rọ̀ yìí rárá o. níṣe ni ó bọ́ sí orí ayélujára ní ojoojúmọ́ tí ó sì béèrè fún ìdájọ́ òtítọ́ fún ọmọbìnrin náà wípé ṣe ni òun kò lè jẹ́ ìyá kí òun sì máa wòran kí wọ́n ṣe ọmọbìnrin náà léṣe tí àwọn ẹgbẹ́ òṣèré TAMPAN sì rò wípé àwọn ni ó ń bú ní orí ayélujára pẹ̀lú bí ó ṣe ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹsá sí àwọn ènìyàn nínú àwọn fọ́nrán tí ó ń ṣe tí wọ́n sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ wípé ṣé ni òṣèré kankan kò gbọdọ̀ bá a ṣiṣẹ́ tí gbogbo orí ayélujára sì gbiná jẹ pẹ̀lú ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèré TAMPAN gbé tí inú sì ń bí àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó. lẹ́yìn ìgbà díẹ̀ ni a rí tí Ìyábọ̀ Òjó padà bẹ̀bẹ̀ sí ẹgbẹ́ òṣèré TAMPAN láti dáríjì òun tí Mr. Latin tí ó jẹ́ alága ẹgbẹ́ TAMPAN náà sì jáde síta láti bẹ̀ òun náà padà tí ọ̀rọ̀ náà sì tán síbẹ̀. ohun tí a wá mọ Ìyábọ̀ Òjó sí ni bí ó ṣe jẹ́ òṣèré tí ó máa ń ṣiṣẹ́ takuntakun tí ó sì kún fún ìgboyà púpọ̀ jẹ́ kí ó jẹ́ ohun tí ó fi jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà ilẹ̀ wa. lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ òṣèré TAMPAN sì dáríjì Ìyábọ̀ Òjó tán ṣe ni ó ti ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ fíìmù jáde bíi Làbákẹ́ Olódodo àti ọ̀pọ̀lọpọ̀ mìíràn tí ó sì ya àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu wípé lẹ́dúró gbogbo ìgbà tí ò fi ṣeré ṣé kó tún lè ṣeré tí ó dùn tó báyìí. òṣèré mìíràn tún ni Yomi Fabiyi tí wọ́n bí ní May 31, 1983. ó wá láti ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ó dàgbà ní Ṣómólú ní ìpínlẹ̀ Èkó. ohun kan tí àwọn ènìyàn mọ̀ sí ni bí ó ṣe máa ń dá àríyànjiyàn àti ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ayélujára. ní July 2021 tí ẹgbẹ́ òṣèré TAMPAN fi òfin de Yomi Fabiyi láti má kópa nínú eré kankan tí wọ́n sì kìlọ̀ fún àwọn òṣèré yòókù láti má pè é ṣiṣẹ́ tàbí bá a ṣe iṣẹ́ papọ̀. ṣùgbọ́n ohun tí ó fa ìfi òfin dè ní ìgbà ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ṣe ni Yomi Fabiyi gbé fíìmù kan jáde ní ọdún náà lọ́hùn tí ó pe àkórí rẹ̀ ní Ọkọ Ìyábọ̀. ṣe ni fíìmù náà sì jọ bí ohun tí ó ṣẹlẹ̀ ní ilé ayé tí ó sì lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà sì ń bẹ ní ilé ẹjọ́ tí orí ayélujára sì gbiná jẹ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bí léèrè wípé báwo ni yóò ṣe fi irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yẹn ṣe ẹ̀fẹ̀ tí yóò ṣe fíìmù jáde. ṣe ni ẹgbẹ́ òṣèré TAMPAN pè fún ẹjọ́ tí wọ́n sì rí i pé ó jẹ̀bi pẹ̀lú ìwà tí ó hù tí wọ́n sì ní ìwà tí ó hù mú àbùkù àti ẹ̀gbin bá gbogbo òṣèré ilẹ̀ Yorùbá tí wọ́n fi òfin dè láì ní òpin. ṣe ni Yomi Fabiyi kò sì gbà pẹ̀lú ẹgbẹ́ yìí tí ó sì gba orí ayélujára lọ láti lọ sọ wípé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ TAMPAN náà tẹ́lẹ̀ nítorí náà wọn kò lè fi òfin dè òun. ó ní ọmọ ẹgbẹ́ ANTP ni òun tí òun yóò sì tẹ̀síwájú láti máa ṣe eré lọ
bóyá ẹ fẹ́ràn Yomi Fabiyi àbí bẹ́ẹ̀ kọ́, ṣe ni ó máa ń fi gbogbo ìgbà dá àríyànjiyàn sílẹ̀ lórí ayélujára tí orúkọ rẹ̀ sì máa ń la orí ayélujára ká ní gbogbo ìgbà. ṣùgbọ́n a kò rí kó gbé fíìmù mìíràn jáde láti ìgbà náà tí wọ́n ti fi òfin dè é. òṣèré mìíràn tún ni Kúnlé Iyọlá Afod tí wọ́n bí ní October 24, 1973 ní Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n ó dàgbà sí ìpínlẹ̀ Èkó. ó jẹ́ òṣèrékùnrin tí ó mọ eré ṣe dáadáa. ní ọdún 2016 ni wọ́n fi òfin de Kúnlé Afod láti má lè ṣe eré tàbí kópa nínú eré kankan tí ó jẹ́ ẹgbẹ́ Yorùbá Film Producers Association ni wọ́n fi òfin náà dè. ṣe ni wọ́n sì ní òun àti Yéwándé Adékọ̀yà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú bí wọn kò ṣe pa òfin àti ìlànà ẹgbẹ́ mọ́. ní gbogbo ìgbà tí wọ́n sì ń fi òfin de Kúnlé Afod, níṣe ni kò lè ṣe eré tàbí kópa nínú eré ẹnikẹ́ni. kò tún tán síbẹ̀ o. ní ọdún 2024 òṣèrébìnrin Motilọ́lá Akínlàmí fi ẹ̀sùn yíyọ orúkọ rẹ̀ kúrò nínú iṣẹ́ òṣèré fún ọdún 5. ó ní gbogbo ìgbà tí ó bá ti jẹ́ wípé Kúnlé Afod ni ó darí eré tí ó sì sọ fún àwọn pòdúsà láti yọ orúkọ rẹ̀ kúrò níbẹ̀. ṣe ni Fẹ́mi Adébáyọ̀ production ní ìpalára pẹ̀lú ìwà yìí tí wọ́n sì drag ẹ̀ lórí ayélujára fún ṣíṣí agbára lò. ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí wọ́n ṣe fi òfin dè é, yíyọ orúkọ ẹni kúrò nínú iṣẹ́, wàhálà ìgbéyàwó, ṣe ni Kúnlé Afod sì tún gbé ìgbésí ayé rẹ̀ dáradára tí ó sì ti ń ṣe àwọn ohun tí ó tọ́ àti èyí tí ó yẹ. òṣèré mìíràn tí wọ́n tún fi òfin dè ní Ọmọbánkẹ́. nígbà tí Ọmọbánkẹ́ kó kúrò ní orílẹ̀-èdè wa ìyẹn Nàìjíríà lọ sí ilẹ̀ òkèèrè tí a kò sì rí kí ó kópa nínú eré kankan mọ́, ṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ oríṣiríṣi tí wọ́n ń gbé ipò yẹnu wípé bóyá ṣe ni wọ́n fi òfin dè é lábẹ́lẹ̀ pẹ̀lú bí kò ṣe kópa nínú eré kankan tàbí kí òun náà dá eré ṣe fún ara rẹ̀. ṣe ni àwọn mìíràn sì tún sọ wípé bóyá ṣe ni kò ráyè rárá o, tí ó jẹ́ wípé iṣẹ́ ni ó dí ní ojú tí ó sì jẹ́ wípé torí ìdí èyí ni kò ṣe kópa mọ́. kódà ṣe ni àwọn mìíràn tún sọ wípé bóyá torí àwọn eré àwàdà tí ó máa ń kópa ni ó ti ṣe àwàdà tí ò yẹ kí ó ṣe o ni ó fà á tí wọ́n fi òfin dè é. ṣùgbọ́n kò sẹ́ni tí ó mọ pàtó ohun tí ó fa ìdí tí kò ṣe kópa mọ́ nínú eré. ṣùgbọ́n ṣe ni ó rin ìrìn àjò lọ sí ìlú òkèèrè tí ó sì ń rọra gbé ìgbésí ayé rẹ̀ láìsí wàhálà kankan. òṣèré mìíràn tún ni Túndé Owókòníran. lẹ́yìn ìgbà tí Túndé Owókòníran ṣe ìgbéyàwó tí ó sì kúrò ní orílẹ̀-èdè wa lọ sí ìlú òkèèrè ni òun náà kò ti kópa mọ́ nínú eré tí àwọn olólùfẹ́ tirẹ̀ náà sì bẹ̀rẹ̀ láti máa wádìí ohun tí ó ṣẹlẹ̀ tí òun náà kò sì ṣe eré mọ́, tí àwọn kan sì ní ṣe ni wọ́n fi òfin de òun náà lábẹ́rẹ́ látàrí wípé kò gba iṣẹ́ eré kankan kó tó di wípé ó rin ìrìn àjò rẹ̀ kúrò ní orílẹ̀-èdè wa. tinú sì ń bí àwọn pòdúsà ni àwọn olólùfẹ́ wọn bá ní bóyá torí pé kò gba iṣẹ́ kankan wọlé mọ́ ni wọ́n ṣe ń yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn òṣèré tí ó lè kópa nínú eré. kódà ṣe ni àwọn mìíràn tún ní ṣe ni òun fúnra rẹ̀ kò ní ìfẹ́ sí àti máa kópa nínú eré mọ́, tí wọ́n sì gbàgbọ́ wípé torí rẹ̀ ni wọ́n ṣe fi òfin dè é. ṣùgbọ́n kò sí nǹkan kan nínú àwọn awuyewuye tí a gbọ́ yìí sí tòótọ́. àtìgbà tí Túndé sì ti fi orílẹ̀-èdè wa sílẹ̀ fún ìlú òkèèrè ni àwọn olólùfẹ́ rẹ̀ ti fẹ́ mọ ohun tí ó fà á tí òun náà kò sì fi kópa mọ́ nínú eré. òṣèré mìíràn tún ní Nkechi Blessing Sunday tí wọ́n bí ní February 14, 1989. wọ́n bí sí Sùúrùlérè, ìpínlẹ̀ Èkó. òṣèrébìnrin yìí jẹ́ òṣèré tí ó mọ bí ó ṣe ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ayélujára. bí ó ti jẹ́ wípé àti ìpínlẹ̀ Abia ni ó ti wá ṣùgbọ́n ó dàgbà sí ìpínlẹ̀ Èkó. èyí sì ni ohun tí ó fà á tí wọ́n fi òfin de òun náà ní ọdún 2021. ẹgbẹ́ òṣèré TAMPAN fi òfin de Nkechi Blessing láti má kópa nínú eré kankan mọ́. bẹ́ẹ̀ ni wọ́n sì tún sọ fún àwọn dàrẹ́tọ̀ láti má ṣe lò ó nínú àwọn eré wọn. ṣe ni ọ̀rọ̀ náà sì gbóná gan nígbà náà lọ́hùn. ṣe bí nígbà tí àwọn ọlọ́pàá mú òṣèrékùnrin tí a mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà fún ìwà kan tí ó wù, ṣe ni inú bí Nkechi Blessing lórí ẹ̀sùn náà tí òun náà sì ń sọ̀rọ̀ sí ẹnikẹ́ni lórí ayélujára tí ó bá gbìyànjú láti gbèjà Bàbá Ìjẹ̀ṣà, tí òun náà sì ń wá ìdájọ́ òdodo fún ọmọbìnrin náà. sí ọ̀rọ̀ náà lè débi wípé òun àti Lẹ́gẹ́ Miami bẹ̀rẹ̀ sí ní jọ máa bú ara wọn ní orí ayélujára tí ìjà náà sì gbóná gan. báyìí sì ni ẹgbẹ́ òṣèré TAMPAN dá sí tí wọ́n sì ní wọ́n ta ẹ̀gbin àti àbùkù lu òṣèré Yorùbá tí wọ́n sì fi òfin dè wọ́n. ṣe ní Nkechi Blessing kò gbà tí ó sì ṣe bí Nkechi Blessing kò gbà tí ó sì wípé ṣe bí òun kì í ṣe ọmọ ẹgbẹ́ TAMPAN wípé kò sí ẹni tí ó lè dá òun dúró. ṣùgbọ́n ní ọdún 2024 tí ó lọ síbi òde kan ní Canada, níbẹ̀ ní Nkechi Blessing ti bẹ̀bẹ̀ wípé ṣe ni òun hu ìwà tí òun hù láti bí ara ṣe ń ta òun, wípé kí gbogbo àgbà òṣèré dáríjì òun pẹ̀lú Mr Latin, ní èyí tí wọ́n sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ tí wọ́n sì dáríjì pátápátá láti máa kópa padà nínú eré. èyí sì ni àfihàn àti orúkọ àwọn òṣèré tí wọ́n ti fi òfin dè láti lè bá àmọ́ lè kópa nínú eré. ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì, ẹ like, ẹ comment kí ẹ sì share. ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì náà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn tí ó tún ń bọ̀. ẹ ṣé fún gbígbọ́ tí ẹ ń gbọ́ wa.